òkú olówó ọdún mẹ́ta òkú òtòṣì oṣù mẹ́fà àmọ́ òkú ọlọ́mọ àsìnsítán ni gẹ́gẹ́ bí yorùbá ti ń wí. ayẹyẹ tó lárinrin làwọn ọmọ àti ẹbí olóògbé wòlíì obìnrin abilékọ Racheal Ọmọtere tó dolóògbé lọ́jọ́ keje oṣù kẹjọ ọdún 2023 torí màmá náà fáwọn ọmọ àti ọmọ ọmọ tó mọyì òbí wọn sáyé gbogbo wọn ni wọ́n sì ṣẹ̀yẹ ìkẹyìn fún un. bẹ̀rẹ̀ látòrí àìsùn òkú tí wọ́n ṣe lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù kẹwàá kó tó di ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ keje oṣù kẹjọ ọdún 2023 tí wọ́n fẹ́ẹ́rú tí wọ́n sì fi yèèpẹ̀ fún yèèpẹ̀ tí wọ́n bo màmá náà mọ́lẹ̀ ní ilé rẹ̀ tó wà ládùúgbò Àkútè nípínlẹ̀ Ògùn. níṣe ni wọ́n ń pọ́n màmá náà lé lóríṣiríṣi ọ̀nà. lọ́sàn-án ọjọ́ sátidé ni ayẹyẹ ìgbàlejò àti àwẹ̀jẹwẹ̀mú wáyé ní gbọ̀ngàn ńlá tí wọ́n ṣe lọ́ṣọ̀ọ́ gírímíjì kan lọ́nà láǹbẹ́. ibẹ̀ ni àwọn ọmọ olókùú, àwọn àna wọn, àwọn mọ̀lẹ́bí gbogbo títí kan àwọn ẹbí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ti ṣàríyá tí wọ́n sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé rere màmá. ẹ̀rín àríntàkìtì làwọn èèyàn ń rín pẹ̀lú bí atọ́kùn ètò tó jẹ́ gbajúmọ̀ adẹ́rìn-pòṣónú onítìátà ilẹ̀ wa ní Ọláníyì Àfọ̀njá tí wọ́n ń pè ní Ṣẹyẹ ṣe ń fàwàdà dá wọn lára yá. nǹkan tó máa ń bọ́ọ̀lì sí mi tí mo bá ń gbọ́ ìròyìn Aláròyé àbí tí mo bá ń wo prógráàmù wọn lọ́wọ́ ibi tá a ti yẹ ká wọlé gangan nìyẹn. tó bá jẹ́ ìròyìn tí ó jẹ́ ìròyìn tí ò fi bẹ́ẹ̀ ṣe lọ títí wàá kàn máa gbọ́ èyí ni ohun tí ó ṣẹlẹ̀ ní Ìbàdàn o. Aláròyé gbọ́ pé kinní kan ṣe kinní kan ní ìgbà tí kinní yẹn wá rí báyìí nínú àkójọpọ̀ Aláròyé àti eléyìí tí wọ́n fi tó wa létí a fi ajẹ́kọ̀ọ́ kí mímọ̀ fún yín pé báyìí lélẹ́sẹ̀ rí báyìí lélẹ́sẹ̀ rí Ibrahim Aládùn ló ṣe àkójọpọ̀ ìròyìn fún Aláròyé online TV. Ṣẹ̀wárí mi tó gbóná díẹ̀ bóyá ó fẹ́ lè díẹ̀ bóyá wà lágbára ìròyìn yẹn fẹ́ bọ́ sí lọ́wọ́ ẹ̀ka tó bá gbọ́ ẹ̀ka ìwọ̀n yẹn ó máa ń lè díẹ̀ gbà yẹn. ìgbà yẹn lè máa rí pé wọ́n ti ká orí mọ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn mẹ́jọ lọ́wọ́ o. èyí ni kókó inú ìwé ìròyìn tí Aláròyé bẹ́ sọ fún yín. ní ìpínlẹ̀ ibi báyìí a gbọ́ pé ó ṣẹlẹ̀ báyìí kó tó di pé ìjọba ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n ó fi tú Aláròyé létí wípé kó tó di pé kìíní yẹn rí báyìí ló ṣe rí ó lọ báyìí o. Faith Adébọ́lá olówó fún online Aláròyé. wọ́n máa tó wá wà ẹ má bínú àwọn èèyàn máa gbé kalẹ̀ ọ̀rọ̀ mi ìrírú ẹ̀ láyé mi kò ní dárúkọ rẹ̀ àmọ́ yóò your point dey align tí má ti rí headline yẹn báyìí pé Aláròyé ti tó lóòlù kankan kí ni wọ́n fẹ́ rí báyìí tí mo bá kílíkì báyìí bẹ́ẹ̀ wọ́n máa yóò dé bá gidi sọ̀rọ̀ kò dẹ̀ ní fi àmọ́ wọn bí ẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ó yí ẹ̀ yékéyéké ni ó túbọ̀ sí pé Aláròyé tẹlifíṣàn online wọ́n mọ̀ tán ṣe wọ́n ń gbèrò ìlú dáa. ìran wíwò kì í sójú oríṣiríṣi ẹsẹ̀ ijó àyẹ́sí oríkì àti ewì ló ṣẹlẹ̀ níbẹ̀ bẹ́ẹ̀ lójú agbo náà ń hó ṣọ̀ṣọ̀ bí wọ́n ṣe ń fi owó yé àwọn ọmọ olókùú àtàwọn mọ̀lẹ́bí wọn sí. ọ̀tọ̀ ní ìgbà àti ọ̀kan nínú àwọn ọmọ olókùú kí oríkì màmá rẹ̀ bẹ́ẹ̀ ni Àjàyí Ajóbíewé ọmọ ìlú mọ̀ọ́ká akéwì ní Sùláìmọ́n Ayílára náà forin ewì dábírà níbẹ̀. pẹ́sẹ̀ yìí tó délé kó òkìlẹ̀ kó dáná kó yẹ̀ lọ. àìtètè délé iṣẹ́ ọmọ là kọ́kọ́ máa jẹ́
bẹ́tí ẹ bá jáde kó máa mi kàn ọmọ ní torí ìbàbà òkú gbẹ́yìn mo ní òde tẹ́rí mọ́ o òkú wẹ̀yìn wo èlé wẹ̀yìn wo kó wọ́n mọ̀ èyí tẹ́yìn rẹ̀ ṣe. Àtètè délé ìsọ̀mọ̀lá kọjá o. Èmi ò lè pé o má jọkùn kó o má jẹ kó lóhun tí wọ́n bá jẹ lọ́hùn ni kó má bá wọn jẹ. Èyí lọ̀rọ̀ táwọn ọmọ àti àwọn tí wọ́n ní àjọṣe pẹ̀lú màmá náà nígbà ayé rẹ̀ sọ nípa màmá wọn. Àwòṣemọ̀ Bùkọ́lá Ìyàndá èmi lákọ bí olóògbé. Èrò mi ni pé kán pẹ́pẹ́pẹ́ tó gbogbo ìlérí mi fún wọn tó wù mí kí n ṣe bí ọmọ ṣe máa ń ṣe sí ìyá, ṣùgbọ́n gbà t'Ọlọ́run sọ pé bó ṣe wù ú lòun ṣe ń ṣe nǹkan òun, kò sí nǹkan tí mo fẹ́ ṣe, mo gbà f'Ọlọ́run náà ni. Ó dùn mí, kò sẹ́ni tí ìyá ẹ̀ máa kú tí ò ní dùn, bọ̀ ká fi gbogbo ọpẹ́ fún Ọlọ́run. Èmi àti màmá bí ìyá sọ́mọ ṣùgbọ́n mo tún ní àbúrò tó jẹ́ pé ó wà lẹ́yìn mi tó jẹ́ pé òun àti ìyá ẹ̀ bí ọ̀rẹ́ ni, òun àti ìyá ẹ̀ bí ọ̀rẹ́ bí ọmọ àti ìyá làwọn méjèèjì ṣe rí, tó yẹ pé mi gan tún máa ń jealous pé àwọn méjèèjì tó jẹ́ pé mi ò ń pè ìyá mi ní ìyá mi, mo máa ń pè ní ìyá Mojí, torí bí òun àtọmọ ẹ̀yẹn bọ́n ṣe close ló jẹ́ kí n máa ń pè ní dèní eléyìí ìyá Mojí mo ti máa ń pè, ṣùgbọ́n ìyá dáadáa ni ìyá mi. Ìyá mi jẹ́ èèyàn kan tó jẹ́ pé kò sí ẹjọ́ èèyàn tó lè fi sùn, á ní ìwọ ṣáà máa wò ó tiẹ̀, kò ní sọ pé èèyàn yẹn èèyàn burúkú ni, èèyàn dáadáa ní ìwọ ṣáà máa wò ó tiẹ̀, kò ń kọ̀ndẹ́mù èèyàn, kò ń sọ pé èèyàn kan ṣe dáadáa èèyàn kan ìwọ ṣáà máa wò ó tiẹ̀, kò dé bá yàn jà, mi ò gbọ́ pé ó bá yàn jà rí. tó ń wá téèyàn kan bá ṣe gúlégúlé tó kàkàkà bí ara wọlé àlọ́ jókòó bá jẹ̀ túdọ̀ lòun ló máa kọ́kọ́ kí ẹni yẹn. Ìyá dáadáa nìyá mi. Àdúrà tí mo ń gbà fún wọn ni pé kí ikú ìyá wa yìí kó jẹ́ nǹkan tí gbogbo wa ta ó máa fi ṣèrántí, because kí Ọlọ́run ọba kó bá ń gbọ́wọ́ wọn sókè ju bí tí mi ò rò lọ, kó gbọ́wọ́ wọn sókè, kó gbé wọn ju èmi gan lọ. Àdúrà mi sí wọn nìyẹn. Orúkọ mi ni Olúwafẹ́mi Ìyàndá. Èmi ni ọkọ àkọ́bí olóògbé. Màmá dáadáa ni, abiyamọ rere ni, ìyá wa ni. Èmi ò rí wọn gẹ́gẹ́ bí àna, mo rí wọn gẹ́gẹ́ bí ìyá tí wọ́n dẹ̀ ṣe ìyá. And ẹni tí igi tí èso rẹ̀ bá sì bọ́ lára ẹ̀, a jẹ́ pé igi rere náà ni bó ṣe rí ni. Inú mi dùn nítorí pé ìkan nínú àwọn oore ọ̀fẹ́ tó yẹ kẹ́dà béèrè fún ni kó gbẹ̀yìn àwọn tó bí, kí ẹlẹ́yẹ má ṣíwájú. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹlẹ́yẹ ò ṣíwájú. Ọlọ́run sì fún wa ní oore ọ̀fẹ́ láti ṣe ojúṣe wa níwọ̀nba àti ọmọlúàbí, ká gbẹ̀yìn wọn kẹ́yìn wọn má bàjẹ́. A wá gbàdúrà pé bá ṣe wá ṣe ẹ̀yẹ ìkẹyìn fún wọn báyìí, k'Ọlọ́run jẹ́ káwa náà rọmọ ṣerú ẹ̀ fún wa, ká má fi ìbànújẹ́ parí ọjọ́ ayé wa. Kò sí oore kan tó ju eléyìí lọ pé kí ẹ̀dá kó gbé òbí ẹ̀ sí, kó bu yẹpẹ̀ sí òbí ẹ̀. Kò yẹ kéèyàn kà á kún ohun yẹpẹrẹ, nǹkan ńlá ni gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Màá gbé gbogbo nǹkan tí màmá ṣe ń lé ayé, a dúpẹ́ lọ́rọ̀ náà pé wọ́n jèrè ẹ̀, wọ́n tọ́jú wọn ọmọ dáadáa làwọn ọmọ màmá. Ó pẹ́ tí mo ti mọ̀ pé Bùkọ́lá èèyàn tó máa ń struggle náà, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ẹ̀ náà làgbogbo wa ti rí. Èèyàn tó dáa ni Bùkọ́lá, ó yáyè òun náà ni màmá dẹ̀ jọ, ìyá dáadáa ni wọ́n. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọjọ́ òní wá sáyé, a sì dúpẹ́ pé a ti rí ìparí rẹ̀, ògo ni f'Olúwa. Kò sẹ́ni nǹkan tó dọ̀ pé òun jókòó pé òun ò jẹun àbí nǹkan kan, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pọ́mọ rere ló gbẹ̀yìn màmá wa, a dúpẹ́. Orúkọ mi ni Ọdúntàn Káyọ̀dé, tí àwọn èèyàn máa ń pè ní Ọdún Vision. Mo jẹ́ ẹbí kẹta nínú ọmọ ìyá mi, èmi dẹ̀ lọkùnrin àkọ́kọ́. So inú mi dùn lénìí torí pé àgbẹ̀yìn yá wa, oníwájú kò gbẹ̀yìn, ọlẹ́yìn ò síwájú, oníwájú ò gbẹ̀yìn. So àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kò sí, gẹ́gẹ́ bí àǹtí mi náà ṣe sọ, kò sẹ́ni tí ó máa gbọ́ pé ìyá òun papòdà náà táwa gbàlù tá máa jó, ṣùgbọ́n ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run
Orúkọ mi ni Esther Yetunde Olúwatópẹ́. Ọmọ olóògbé ni mí. Ó dùn mí gidi gan torí ìyá mi jẹ́ èèyàn kan tí àjọ ló ná àwọn time kan tó jẹ́ pé mo go through nǹkan gan. Ìyá mi dẹ̀ dúró tì mí, wọ́n wá mú mi. Wọ́n àjọ wà ní Lẹ́kì, kò jẹ́ kí n ronú, kò jẹ́ kí n wò pé ọjọ́ màmí á fi ara wọn ọ̀rọ̀ ara wọn wá fi ṣe ìtàn fún mi pé kí n lè mọ̀ pé kí n ní sùúrù, kò jẹ́ kí n jẹ́ ìdìdàkudà. Màmí tẹ dúró tì mí, so ó jẹ́ kí n má lè gbàgbé wọn. Tí bá rántí gbogbo ìgbà yẹn, kò jẹ́ kí n lè gbàgbé. Kò sígbà tí bá rántí báyìí, ó máa ń dùn mí tọkàntọkàn. Sí gbogbo ikú màmá ń sìn, ó ti bring peace. Lóòótọ́ ó lè jẹ́ pé bóyá gbogbo wa àjọ ń ríra tẹ́lẹ̀ pé bóyá ọ̀nà oníkálukú jìn. Ṣùgbọ́n ní ìsìn tí màmá ti kú, gbogbo wa máa wà ní ṣọ̀kan, kò ní sí wàhálà, kò ní sí kankan mọ́.